lè bá ń léèyàn bọ̀ lẹ́yìn báyìí tí ẹ bá wo side mirror tí ẹ bá rí i pé mọ́tò kan ń tẹ̀lé èèyàn lẹ́yìn èèyàn wá wò títí báyìí wá rí báwọn olè ní àyà kan bẹ́nu Al-Qur'ani wàláhì làzìm bẹ́ẹ̀ yẹn bá ń ké epo tí ń bẹ́nu mọ́tò àwọn olè Ọlọ́run sì máa transfer rẹ̀ sínú mọ́tò tiẹ̀. Billahi làzìm mo tó fọlọ́ ń búra ó dá mi lójú níwájú Ọlọ́run. àgbọ̀ yúmi wàláhì bàbá tó bí mi ló fún mi tó tó kú kó lè bá ń léèyàn epo inú mọ́tò wọn bí ẹ bá sáyà náà dáadáa tó jẹ́ kẹ́rù ó bà ọ́ epo inú mọ́tò wọn mọ̀ padà sínú mọ́tò tiẹ̀ epo tí wọ́n sì gbẹ débi bí wọ́n nílé tẹ̀lé ọmọ. iná káfà iná kalimustazin àyà náà nù. bí ẹ bá ń ké ó lè ohun kí ní jẹ́ kó lè wọlé. Àyà wo ni àfáà yìí ní ká máa sà? A máa rí àyà yẹn ní Quran chapter 15 verse 95 Suratul Hijri verse 95. Wọ́n ní ta bá ń sà tó lè bá ń lé wa epo inú àwọn mọ́tò àwọn olè yẹn a máa bọ́ sí inú mọ́tò tọ̀dọ̀ tiwa. Àmọ́ ká tó sọ ìtumọ̀ àyà yìí ní èdè abínibí, kí ni ìdí gangan tí Muhammadu fi sọ ọ̀rọ̀ yìí tó fa sábàbí revelation yìí? Torí ọ̀rọ̀ tí Muhammadu bá sọ òun ni wọ́n ń pè ní revelation. Quran chapter 15 verse 95 was revealed in Mecca. Wọ́n ní àyà yẹn Muhammadu sọ ní ilẹ̀ Mecca, ó sọ̀kalẹ̀ ní ilẹ̀ Mecca to reassure and comfort Prophet Muhammad, láti fi Muhammadu lọ́kàn balẹ̀ láì ti pẹ̀tù sí Muhammadu nú in the face of intense ridicule, mockery and persecution by the leaders of the Quraysh. Nígbà tí àwọn ará Qurayshi tí wọ́n ń yẹpẹrẹ, tí wọ́n fi ṣe yẹ̀yẹ́, nígbà tí wọ́n rí tó bẹ̀rẹ̀ sí kírun tó pariwo la ilaha illallah, wọ́n wá sọ pé ẹ máa rí Sabian, ẹ máa rí bọ̀bọ̀ Sabian yìí tó ń fi ṣe yẹ̀yẹ́ níbi tó bá ti ń kírun níbi ẹ wo aláyé yìí tó ń ṣe bí Sabian, àwọn abọ̀ràwọ̀, àwọn abòṣùpá, àwọn abòrùn. Ìdí tí Muhammadu fi sọ̀rọ̀ yẹn nìyẹn nígbà tí wọ́n fi Muhammadu ṣe yẹ̀yẹ́. Ẹ wáyé ká lọ káyà yẹn ní èdè abínibí. Quran chapter 15 verse 95 ó sọ pé dájúdájú àwa yóò tó ọ níbi aburú àwọn oníyẹ̀yẹ́. Ìtumọ̀ ẹ̀ nìyẹn, àwa ó tó ọ níbi aburú àwọn oníyẹ̀yẹ́, àwa ó tó ọ níbi aburú àwọn oníyẹ̀yẹ́. Wọ́n wá ní epo inú mọ́tò lè tó ń lé yín o, ó máa bọ́ sí inú mọ́tò tọ̀dọ̀ tí ẹ̀yin yẹn wá ṣẹ́ra àwọn àfáà yìí a sọ fún yín wípé olè ọ̀lẹ òun ni wọ́n, alápámáṣiṣẹ́, wọ́n fẹ́ máa jẹ níbi tí wọn ò ṣe sí, wọ́n wá ń parọ́ fáwọn èèyàn. Ẹ̀yin yẹn wá irọ́ lásán ni o, òfúùtù fẹ́tẹ̀ àṣà tí ò ní kan ọ̀rọ̀ ẹnu Muhammadu òun ni wọ́n sọ di revelation. Tí nǹkan bá ṣẹlẹ̀ sí mi kí n wá sọ kán wá máa sọ pé revelation ni, definitely tó bá jẹ́ bẹ́ẹ̀ gbogbo èèyàn ló ní revelation, torí tí nǹkan bá ṣẹlẹ̀ sí wa ó máa ní bá ṣe máa react sí nǹkan tó ṣẹlẹ̀ sí wa. Revelation ni. Ẹ̀yin yẹn wá ẹ̀sìn Islam ẹ̀sìn fún àwọn apọ̀dà ni, ẹ̀sìn fún àwọn tí wọn ò lè dá orí rò ni. Irọ́ lásán òfútu fẹ́tẹ̀. Àwọn àfáà yìí kó má yà pé wọn ò rí nǹkan sọ torí wọ́n rí pàṣírí tí ń tú. Kò sí nǹkan kan nínú Quran. There is nothing spiritual about Islam. Kò sí nǹkan kan, kò ságbára kankan, kò sí ìwòsàn kankan nínú Islam nínú Quran. Òfútu fẹ́tẹ̀ àṣà tí ó nìkan bó ṣe wà yìí, ìtàn Ìjàpá àti Yánrinbo òun làfáà yìí ní kẹ́ máa kà níbo fẹ́ ṣọ́ yín níbi aburú tó lè bá ti ń lé yín. Ẹ̀yin yẹn wá ẹ jí, ẹ má sùn. Lọ́wọ́ tá a wà yìí tó ń ṣe Ramadan lecture, ẹ̀yin yẹn wá ẹ jẹ́ ká máa pè wọlé sórí rédíò, sórí tẹlifíṣàn, ká máa béèrè ìbéèrè lọ́wọ́ wọn, ẹ máa ju ìbéèrè lù wọn, ẹ máa ní ká máa ka kúlẹ̀ aláwù fòkù. Kí ni ìtumọ̀ kúlẹ̀ aláwù? Kí ló ṣẹlẹ̀ gangan táyà yẹn fi sọ̀kalẹ̀? ṣé èèyàn kan kú ni? Ẹ̀yin yẹn wá a ní láti fi ìbéèrè báyé wọn jẹ́. Irọ́ lásán òun ni ẹ̀sìn Islam, àṣà àti ìṣe àwọn ọmọ Lárúbáwá, ẹ̀sìn fún àwọn Fúlàní. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ará bíi Fúlàní ni wọ́n, tí nǹkan kan tó fẹ́ ṣe fún wa, wọ́n wá láti wá ba ilẹ̀ wa jẹ́ ni. Ẹ̀yin yẹn wá ẹ jí, Allah kò kí ń ṣọlọ́run Olódùmarè. Paracetamol 10 naira ó lágbára ju Allah lọ. Mo sọ yìí mo dúró. Ó dìgbà.